Ẹ káàbọ̀ sí ìkànnì ìwé ìròyìn Yorùbá. Ìròyìn jákèjádò délé sétí ìgbọ́ yín láti ojú òpó ìwé ìròyìn Yorùbá. Adéọlá Ọlárẹ̀wájú ni oníròyìn yìí. Ṣáájú, ẹ gbọ́ àwọn kókó inú ìwé ìròyìn náà. Àwọn ọlọ́pàá ti mú Nicholas. Àwọn adigunjalè àti àwọn ọlọ́pàá wọ́n gbéná wojú ara wọn lójú pópó. Ọkọ̀ gbá èèyàn kan pa ní ọjọ́ Kérésìmesì. Èèyàn méjì jóná níbi ìjàmbá iná tó wáyé ní ìpínlẹ̀ Èkó. Àwọn aṣojú-ṣòfin ìpínlẹ̀ Rivers 6 wọ́n yapa kúrò ní ẹgbẹ́ òṣèlú PDP. Ọkọ̀ àjàgbé tẹ ọkọ̀ akérò pa ní ìpínlẹ̀ Gombe. Akẹ́kọ̀ọ́ iléèwé gíga ó mà kú sínú gbọ̀ngàn ìdánwò. Nítorí ẹgbẹ̀rún kan náírà ni Ezekiel ṣe pa mọ̀lẹ́bí rẹ̀ ní ìpínlẹ̀ Delta. Mọ̀lẹ́bí Chizom ogun pa ò nítorí ṣájà. Ọmọ oṣù méjì ní Rita Betta ní ìpínlẹ̀ Delta. Wọ́n dandan sọ aláboyún àti ọmọ rẹ̀ ní ìpínlẹ̀ Kano. Ìyàwó Lékan jí ara ẹ̀ gbé ní ìpínlẹ̀ Èkó. Ẹgbẹ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Àwọn ọlọ́pàá ti mú Nicholas. Ibùdókọ̀ ní Nicholas Eweke ti máa ń já àwọn èèyàn lólè o yóò fi há wọn ní ẹ̀gbẹ́ kí wọ́n kó odò wọn wọ́ wọn kí wọ́n kò lè lọ́wọ́. Ọjọ́ Kérésì ni àwọn ọlọ́pàá mú lẹ́yìn tí wọ́n rí níbi tó ti jẹ̀yàn kan lólè o. Ọkùnrin náà kọ̀ láti kó àwọn ẹrù rẹ̀ fún ó sì bẹ̀rẹ̀ sí ní lọ ìbọn náà mọ́ ọ lọ́wọ́. Àwọn ọlọ́pàá súnmọ́ wọn láti ran kìnìún yìí lọ́wọ́ wọ́n sì mú Nicholas. Ìbọn ìléwọ́, ọta ìbọn, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kan àti ẹgbẹ̀fà náírà ni wọ́n bá lára Nicholas. Àwọn adigunjalè àti àwọn ọlọ́pàá ó gbéná wojú ara wọn lójú pópó. Àwọn ọlọ́pàá àgọ́ Jẹ̀ǹpẹ̀ ní ìpínlẹ̀ Nasarawa wọ́n wàyà ìjà pẹ̀lú àwọn adigunjalè lójú ọ̀nà márosẹ̀ Láfíà sí Òbí ní ọjọ́ 26 ìyẹn ọjọ́ kejì Kérésì. Nǹkan bí aago 6 alẹ́ lọ́lọ́ ni àwọn ọlọ́pàá pàdé ikọ̀ adigunjalè ẹlẹ́ni 5 náà tí wọ́n dì mọ́ra. Wọ́n kọ̀ láti dúró ni wọ́n bá ṣínà ìbọn mọ́ àwọn ọlọ́pàá. Àwọn náà dá a padà fún wọn wọ́n sì pa ọ̀kan nínú wọn. Àwọn 4 yòókù náà fara gbàtà kí wọ́n tó sá wọ gbólọ. Ìbọn àgbélẹ̀rọ àti ọ̀pọ̀ ọta ni wọ́n bá lára èyí tó kú náà. Ilé ìgbókùúsí ti ilé ìwòsàn ìjọba Láfíà ni wọ́n gbé òkú rẹ̀ sí. Alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Nasarawa Ramon Ansel ló fi ọ̀rọ̀ yìí léde. Ó ní àwọn ṣì ń wá àwọn 4 tó sá lọ náà. Ọkọ̀ gbá èèyàn kan pa ní ọjọ́ Kérésìmesì. Awakọ̀ kan tí àwọn ọlọ́pàá ṣì ń wá ó ti gbá ọkùnrin kan pa sí ojú ọ̀nà márosẹ̀ Ṣàgámù sí Ìjẹ̀bú-Òde ní òwúrọ̀ ọjọ́ ọdún Kérésì. Ọkọ̀ náà gbá ọkùnrin náà nígbà tó fẹ́ sọdá títì orí rẹ̀ ló tẹ̀ fọ́ ó sì sá lọ. Àwọn tó wà ní agbègbè náà wọ́n ní àwọn kò tilẹ̀ ṣe ìdámọ̀ ọkọ̀ náà nítorí pé kò dúró rárá. Àwọn mọ̀lẹ́bí ọkùnrin náà wọ́n ti gba òkú rẹ̀ fún sísìn nígbà tí ìwádìí ṣì ń lọ lọ́wọ́. Èèyàn 2 jóná níbi ìjàmbá iná tó wáyé ní ìpínlẹ̀ Èkó. Ó sì di àwọn 2 tí wọ́n kú níbi ìjàmbá iná tó jó ní ilé ìgbókùúsí Grace Nigeria ní ọdún kọ̀ọ̀la ọ̀. Abala ilé náà tó wó tí iná ń jó. Abala ilé náà tó wó lásìkò tí iná ń jó ló wó lu àwọn èèyàn náà mọ́lẹ̀ tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ jóná mọ́bẹ̀ o. Lásìkò tí àwọn òṣìṣẹ́ NEMA tí wọ́n ṣàyẹ̀wò èérún bíríkì ní ìṣẹ̀lẹ̀ náà ni wọ́n kọ àwọn gẹ́gẹ́ ọkùnrin 2 náà lábẹ́rẹ́. Àwọn ará ọjà wọ́n ṣe ìdámọ̀ ọ̀kan nínú wọn. Wọ́n ní òun náà ní ìsọ̀ nínú ọjà náà nítorí gbìyànjú láti kó àwọn ọjà jáde ní obìnrin náà ti wó mọ́lẹ̀. Wọn kò dá ẹnì kejì mọ̀ wọ́n ní bóyá oníbàárà ni. Obun ní orúkọ ọkùnrin ará ọjà náà. Aṣọ ni ó ń tà ó sì máa ń ná orílẹ̀-èdè China. Lásìkò ìṣẹ̀lẹ̀ náà Obun mú kó àwọn aṣọ rẹ̀ jáde kí iná má bàa jó. Ó tilẹ̀ ti fẹ́rẹ̀ kó gbogbo rẹ̀ tán kí ògiri náà tún wó mọ́lẹ̀. Òwúrọ̀ Ọjọ́bọ̀ ni Obun gbà Fọláyan lórí aago pé òun ti há sí abẹ́ ògiri àti pé àwọn pọ̀ níbẹ̀ o. Ó bẹ̀bẹ̀ kí wọ́n má jẹ́ kí òun kú o nítorí pé kò sẹ́ni tí yóò tọ́jú àwọn ọmọ rẹ̀. Obun kì í gbé Nàìjíríà ó kọ̀ máa ń kó ọjà ránṣẹ́ láti China. Ọdún Kérésì ni ó wá ṣe nílé tó kò pàdé ikú òjijì. Nígbà tí wọn yóò fi tú èérún ògiri kan Obun òun àti ẹnìkan ti kú nígbà tí àwọn yòókù ṣì wà láàyè. Àbúrò ẹ̀kan náà jíde sí ìṣẹ̀lẹ̀ náà ní àárọ̀ ọjọ́ náà ó ní Obun ló pe òun lórí ọ̀rọ̀. Àwọn aṣojú-ṣòfin ìpínlẹ̀ Rivers 6 yapa
wọ́n kúrò ní ẹgbẹ́ òṣèlú PDP. Àwọn aṣojú-ṣòfin ìpínlẹ̀ Rivers 6 tí wọ́n dìbò yàn lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú PDP wọ́n ti kọ ẹgbẹ́ náà sílẹ̀ pẹ̀lú iṣẹ́ ọwọ́ rẹ̀ lọ́jọ́ Ìṣẹ́gun ọjọ́ 23 oṣù Ọ̀pẹ. Orúkọ wọn ni Robinson Ìdẹ̀kọ, Solomon Bob, Cyril Hart, Victor Obuzo, Blessing Nnamdi àti Felix Nweke. Wọ́n ní àwọn kò jẹ àgbọ̀nrín èṣù lọ́bẹ̀ mọ́. Ẹgbẹ́ tí wọ́n sọ lọ́wọ́ lásìkò yìí ni ẹgbẹ́ òṣèlú APC làwọn fẹ́ ṣe lásìkò. Tajudeen Abbas, ẹni tó jẹ́ agbẹnusọ fún ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin, ló ka ìwé ìdarapọ̀ mọ́ ẹgbẹ́ wọn. Ó ní ìdí tí wọ́n fi yapa ni pé ẹgbẹ́ òṣèlú PDP ó ní àwọn ìṣòro tí wọn kò lè yanjú. Wọ́n ní àwọn kò lè ṣe àṣeyọrí kankan lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP làwọn fi yapa. Àwọn sì gbà láti ṣiṣẹ́ pẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí àfojúsùn ìrètí ọ̀tun rẹ̀. Ìyapa yìí ló mú kí ọmọ ilé tó jẹ́ ti PDP fún ìpínlẹ̀ Rivers jẹ́ méjì báyìí. Àwọn náà ni Kingsley Chinde àti Kelechi Iheagbo. Ọkọ̀ àjàgbé tẹ ọkọ̀ akérò ní ìpínlẹ̀ Gombe. Kò dín ní àwọn èèyàn 5 tó ti balẹ̀ sí ilé ìwòsàn lẹ́yìn tí ọkọ̀ àjàgbélédò kan kọlu ọkọ̀ wọn. Àwọn èèyàn 18 ló wà nínú ọkọ̀ akérò náà. Ojú ọ̀nà Katsugo sí Jam ní Kaluwa, ìpínlẹ̀ Gombe ni ìjàmbá náà ti wáyé. Ọkọ̀ akérò yìí lọ ní tirẹ̀ ni nígbà tí ọkọ̀ àjàgbélédò náà tó pàdánù ìjánu rẹ̀ tó sì kọlù látẹ̀yìn. Èyí ló mú kí ọkọ̀ náà dókìtì lọ́pọ̀ ìgbà kó tó dúró. Àwọn èèyàn 9 ló kú lẹ́sẹ̀kẹsẹ̀ nígbà tí àwọn 5 farapa. Àwọn 4 yòókù jáde láì farapa. Àjọ FRS ìpínlẹ̀ Gombe ló fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ láti ẹnu agbẹnusọ wọn Samson Kaura pé ọkọ̀ àjàgbélédò náà pàdánù ìjánu rẹ̀ lórí eré ó sì kọlu ọkọ̀ akérò náà láti ẹ̀yìn. Ilé ìwòsàn ìjọba Katsugo ni wọ́n kó àwọn tó farapa náà lọ nígbà tí wọ́n kó àwọn tó kú náà sí ilé ìgbókùúsí ilé ìwòsàn náà. Samson rọ àwọn awakọ̀ láti yàgò fún eré àsápajúdé léyìí tó lè fa ìpàdánù ìjánu ọkọ̀. Akẹ́kọ̀ọ́ iléèwé gíga ó kú sínú gbọ̀ngàn ìdánwò. Akẹ́kọ̀ọ́ iléèwé gíga náà kan ó ti dákẹ́ sínú gbọ̀ngàn ìdánwò lásìkò tó ń ṣe ìdánwò lọ́wọ́. Àlàyé tí a rí gbà ni pé Michael Coker wà ní gbọ̀ngàn ìdánwò ní ẹ̀ka iléèwé náà tó wà ní Victoria Island. Ó fẹ́ bẹ̀rẹ̀ ìdánwò rẹ̀ ni ó ṣàdédé mú ìdí lọ sílẹ̀. Ẹni tó wà lẹ́yìn rẹ̀ ló pàdé rẹ̀ tó sì tẹ̀ sílẹ̀. Àwọn akẹ́kọ̀ọ́ fẹ́ ṣúgbà rẹ̀ kí wọ́n ṣe àjò rẹ̀. Àwọn olùkọ́ kan tó jẹ́ obìnrin ó ní kí wọ́n fi sílẹ̀ pé yóò dìde ó sì lè wọ padà síbi ìdánwò wọn. Lẹ́yìn ìṣẹ́jú 4 tí Michael ti wà nílẹ̀ tí ẹ̀mí rẹ̀ sì ṣègeṣège, àwọn akẹ́kọ̀ọ́ tún gbìyànjú àti ṣe àjò rẹ̀. Àwọn olùkọ́ náà tún lè wọ padà. Nígbà tó lé ní ìṣẹ́jú 15 tí Michael ti wà nílẹ̀, olùkọ́ mìíràn wọlé wá ó sì rí pé àwọn ti pe nọ́ọ̀sì. Ó gba nọ́ọ̀sì náà ní ìṣẹ́jú 5 mìíràn kí ó tó gbé Michael jókòó. Lẹ́yìn náà ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ṣe ètò àti gbé e lọ sí ilé ìwòsàn. Bukola, ẹni tí òun náà jẹ́ akẹ́kọ̀ọ́, ṣàlàyé pé àwọn béèrè bí Michael bá ní wárápá tàbí gìrì. Wọ́n ti bẹ̀ gbìyànjú àti fi ṣíbí há lẹ́nu àmọ́ olùkọ́ náà kò gbà. Ilé ìwòsàn àkọ́kọ́ tí wọ́n gbé Michael lọ kò gbà wọn. Wọ́n darí rẹ̀ sí ilé ìwòsàn mìíràn àmọ́ Michael kú kí wọ́n tó dé ilé ìwòsàn kejì. Nígbà tí àwọn akẹ́kọ̀ọ́ parí ìdánwò ni wọ́n gbọ́ pé Michael Coker ti kú. Wọ́n náà ka àbùkù sí olùkọ́ náà pé òun ni kò jẹ́ kí wọ́n tètè ṣe ìtọ́jú rẹ̀. Akẹ́kọ̀ọ́ mìíràn tí kò fẹ́ kí wọ́n dárúkọ òun sọ èrò rẹ̀ pé òun kò lérò pé olùkọ́ náà mọ̀ọ́mọ̀ ṣe ìdíwọ́ fún ìtọ́jú Michael ni. Ó lè jẹ́ pé kò fẹ́ kí wọ́n fún un ní ààyè kí atẹ́gùn lè fẹ́ sí i. Ó ní òun kò sínú gbọ̀ngàn lásìkò náà àmọ́ òun kàn dún ariwo ni. Àwọn mọ̀lẹ́bí Michael wọ́n ṣọ̀fọ̀ lọ́wọ́ lásìkò yìí. Wọn kò tíì lè sọ pàtó. Bẹ́ẹ̀ sì ni adarí iléèwé náà kò tíì fi ọ̀rọ̀ kankan síta lórí ìṣẹ̀lẹ̀ yìí. Nítorí ẹgbẹ̀rún kan náírà ni Ezekiel ṣe pa mọ̀lẹ́bí rẹ̀ ní ìpínlẹ̀ Delta. Níbi tí Ezekiel ti ń bínú lórí ẹgbẹ̀rún kan náírà tó fẹ́ gbà ni ó ti dá mọ̀lẹ́bí rẹ̀ kan tí ó ń tọ̀hún sì ṣe bẹ́ẹ̀ fún un. Àlàyé tí a rí gbà láti ẹnu Bright Gafe, ẹni tó jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Delta, ni pé àwọn ẹbí Ezekiel wọ́n pe ìpàdé mọ̀lẹ́bí lẹ́yìn tí wọ́n sì kó ọ̀kan nínú wọn tán. Níbi ìpàdé yìí ni Ezekiel ti fi àkíkọ́rí pé kí wọ́n pín owó tó ṣẹ́kù lẹ́yìn tí ẹgbẹ̀rún kan náírà yóò kàn nínú
iye tó dá fún ìsìnkú náà. Ọ̀rọ̀ náà di wàhálà. Ezekiel ó bẹ̀rẹ̀ sí ní bá gbogbo mọ̀lẹ́bí jà pé òun yóò gba owó náà dandan. Ibi tí wọ́n ti ń mú ni ó ti fi ọwọ́ gbá ẹnìkan dànù tí ìyẹn sì ṣe bẹ́ẹ̀ pátápátá. Ẹni ọdún 32 ni Ezekiel. Ó ní òun kábàámọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà. Ezekiel ní ẹ̀mí burúkú kan ń gbé inú òun tó máa ń jẹ́ kí òun bínú sódì. Ẹni tó kú náà jẹ́ ọmọ àbúrò bàbá Ezekiel. Mọ̀lẹ́bí Chisom ó ti gun pa òun nítorí ṣájà. Ọ̀dọ́mọkùnrin kan tí wọ́n forúkọ rẹ̀ ní Chisom ti dèrò ọ̀run lẹ́yìn tí mọ̀lẹ́bí rẹ̀ gún lọ́bẹ káàkiri ara. A gbọ́ pé Chisom yá ọmọ àbúrò bàbá rẹ̀ tí a kò tí ì mọ orúkọ rẹ̀ lásìkò yìí ní ṣájà ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ǹjẹ́ kí ó dẹ̀ gba ṣájà rẹ̀ padà ni ọ̀rọ̀ bá ṣe bí ọ̀rọ̀ láàrin wọn. Ẹni tó yá ní òun kò ṣetán láti dá a padà. Chisom yarí pé òun yóò dá a dandan ni. Èyí ni wọ́n fà lọ́wọ́ tí ọmọ náà fi fa ọ̀bẹ yọ tó sì bẹ̀rẹ̀ sí ní gún Chisom. Àbúrò bàbá rẹ̀ tó jẹ́ bàbá ọmọ náà ó kún ọmọ rẹ̀ lọ́wọ́ láti gún un, wọ́n sì gún káàkiri ara ní èyí tí ojú ọgbẹ́ rẹ̀ kò ṣeé kà. Agbègbè Ìyàlà ní ìpínlẹ̀ Anambra ni èyí ti ṣe lọ́jọ́ 19 oṣù Ọ̀pẹ yìí. Àwọn ọ̀dọ́ àdúgbò fa ìbínú yọ, wọ́n sọ iná sí ilé àbúrò bàbá Chisom. Àti bàbá àtọmọ ti wà ní àhámọ́ ọlọ́pàá báyìí. A kò rí agbẹnusọ fún iléeṣẹ́ ìpínlẹ̀ Anambra tó kú Ikenga bá sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ yìí. Ọmọ oṣù méjì ní Rita gbé tà ní ìpínlẹ̀ Delta. Ọwọ́ àwọn ọlọ́pàá ti tẹ ọmọbìnrin kan tó gbé ọmọ oṣù méjì tà ní ìpínlẹ̀ Delta. Rita ní orúkọ obìnrin yìí. Agbègbè Kòkòrì ní ìjọba ìbílẹ̀ Etiope ní ilé rẹ̀ wà. Lọ́jọ́ 15 oṣù Ọ̀pẹ ni Rita mú ẹjọ́ lọ sí àgọ́ ọlọ́pàá pé àwọn kan já ọmọ òun gbà ọmọ oṣù méjì nígbà tí òun wọ kẹ̀kẹ́ mọ́rúwá. Àwọn ọlọ́pàá bá mú ṣẹ́ṣe lọ́wọ́ ọmọ náà gbà padà lọ́wọ́ tọkọtaya kan ní ìpínlẹ̀ Delta. Àwọn ẹni yìí ni wọ́n ní àwọn kò jí ọmọ gbé o. Wọ́n ní Rita gan ló ta ọmọ náà fún àwọn. Rita kó àlàyé rò lóòótọ́ pé òun ta ọmọ náà ní $1.5 million. Osas ẹni ọdún 29 àti Judith ẹni 30 ọdún ní tọkọtaya tó ra ọmọ náà. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Delta ní àwọn ti gba ọmọ náà padà lọ́wọ́ àwọn afurasí náà. Ìwádìí ṣì ń lọ lórí àwọn afurasí yòókù tí wọ́n lọ́wọ́ nínú rírà àti títà ọmọ náà. Wọ́n dáná sun aláboyún àti ọmọ rẹ̀ ní ìpínlẹ̀ Kano. Aláboyún kan àti ọmọ rẹ̀ ọmọ oṣù 16 ni àwọn kan ti pa sínú ilé tí wọ́n sì tún dáná sun òkú. A gbọ́ pé ọkọ aláboyún yìí ó dé ní òwúrọ̀ ọjọ́ àbámẹ́ta lórí pé ilẹ̀kùn wà ní títì sí ìta. Ó jálẹ̀kùn náà wọlé, òkú ìyàwó rẹ̀ tó lóyún sínú àti ọmọ rẹ̀ ọmọ ọdún kan àbọ̀ ló bá lórí ibùsùn. Wọ́n gún obìnrin yìí àti ọmọ rẹ̀ pa, wọ́n sì tún dáná sun òkú wọn. Ahmad Sani ẹni tó jẹ́ adarí agbègbè náà bànújẹ́ lórí ìṣẹ̀lẹ̀ náà. Ó bu ẹnu àtẹ́ lu iléeṣẹ́ ọlọ́pàá pé wọ́n kọ̀ láti yan ọlọ́pàá sí abúlé náà. Ó ní àwọn dá owó jọ, àwọn kọ́ àgọ́ ọlọ́pàá nítorí ètò ààbò tó mẹ́hẹ̀, àmọ́ wọn kò yan ọlọ́pàá sí abúlé náà rárá. Ọwọ́ Ọlọ́run gbogbo àwọn wà. Sani rọ kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Kano Ibrahim Bakori láti yan ọlọ́pàá sí abúlé náà kí irú ìṣẹ̀lẹ̀ báyìí kò lè dẹ́kun. Ìyàwó ilé kan jí ara rẹ̀ gbé ní ìpínlẹ̀ Èkó. Ọwọ́ àwọn ọlọ́pàá ti tẹ obìnrin kan tó ṣètò bí ó ṣe jí ara rẹ̀ gbé pẹ̀lú ọ̀rẹ́ rẹ̀ tó sì gba owó ìtúsílẹ̀ lọ́wọ́ ọkọ rẹ̀. Orílẹ̀-èdè South Africa ni ọkọ obìnrin yìí gbé. Ọjọ́ 24 oṣù Bélú ni ó pe iléeṣẹ́ ọlọ́pàá Nàìjíríà pé wọ́n ti jí ìyàwó òun gbé. Ó ní òun ti san $3 mílíọ̀nù owó ìtúsílẹ̀ àmọ́ wọn kò fi sílẹ̀ o. Iléeṣẹ́ bàbá Tamọ́ra wọ́n kò sí ìwádìí. Ṣàdédé ni obìnrin náà dé tó ní wọ́n ti dá òun sílẹ̀ o. Obìnrin yìí ṣàlàyé pé àwọn ajínigbé náà wọ́n dá òun lọ́nà. Ó ní 6 ni wọ́n níye pẹ̀lú ìbọn lọ́wọ́. Ó ní wọ́n gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ òun olówó iyebíye iPhone 12 Pro Max. Ó ní inú àpò owó òun ni ọkọ òun sọ owó sílẹ̀ náà sí tí òun tó taari rẹ̀ sínú àpò owó àwọn ajínigbé náà. Abímbọ́lá Adébísí ẹni tó jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó. Ó ní àlàyé tí obìnrin yìí ṣe kò bára mu. Wọ́n ṣe ìwádìí nọ́mbà tí wọ́n fi bá ọkọ rẹ̀ sọ̀rọ̀ lórí ìkànnì WhatsApp. Ẹ̀dẹ̀ ẹni tó ní nọ́mbà náà wà, àwọn ọlọ́pàá lọ gbé e. Ó sì jẹ́wọ́ pé ọ̀rẹ́ òun náà ó tọrọ nọ́mbà òun láti fi ṣí ìkànnì WhatsApp
òun sì fi òǹkà OTP òun fi ránṣẹ́ sí i, ó ní òun kò mọ ohun tó fẹ́ fi ṣe. Bákan náà ni wọ́n ti pípẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ iPhone 12 Pro Max dé ọwọ́ ọkùnrin kan ẹni ọdún mẹ́rìnlélọ́gbọ̀n. Ó ṣàlàyé pé òun ra ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà lọ́wọ́ obìnrin náà ní $380,000 $380,000 pẹ̀lú ìkìlọ̀ pé kí òun má tan ẹ̀rọ náà lásìkò yìí. Iléeṣẹ́ ọlọ́pàá ní obìnrin náà yóò fojú ba ilé-ẹjọ́ lẹ́yìn tí ìwádìí bá parí. Wọ́n rọ àwọn èèyàn láti yàgò fún ìwà ọ̀daràn. A kò rí jù báyìí lọ lábala ìròyìn jákèjádò wa tòní. Ẹ pàdé wa ní ìgbà mìíràn fún àkọ́tún ìròyìn. Ẹ ṣeun tí ẹ̀ ń tẹ́tí sí.